ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbáyọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. RENNIKS RESHAPE LTD ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boys gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pabambari. ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àti ohunkóhun tó ń ru yín lójú. RENNIKS RESHAPE LTD ń ṣe ọmọ aráyé lóore. àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí. RENNIKS RESHAPE LTD ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò